Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni àwa gbogbo lè ń kọ́? Gist tèmi tí a gbọ́ wọ́n ní àǹtí wa Tèmítọ́pẹ́ wọ́n ní wọ́n ṣe bẹbẹ o. Wọ́n ní wọ́n ṣe bẹbẹ orúkọ wo tiẹ̀ la máa fún àǹtí wa Tèmítọ́pẹ́? Ṣé ká fún wa ní Sisi ṣọ́ọ̀ṣì ni? Wọ́n ní Sisi ṣọ́ọ̀ṣì wọ́n náà ṣe bẹbẹ. Wọ́n ní nǹkan tó dẹ̀ ṣe ni pé àwọn ọkùnrin méjì tí wọ́n lọ san owó fún láti lọ gbé nǹkan sí Royal Mansion ní Lekki. Wọ́n ní àwọn ọkùnrin yẹn wọ́n náà ti wá sínú palace o. Wọ́n náà ti wá sínú palace wọ́n ti láwọn máa kà tí Sisi ṣọ́ọ̀ṣì tí ò bá ti san owó àwọn o. Wọ́n ní owó àwọn tó kù wọ́n ní tí Sisi ṣọ́ọ̀ṣì ò bá ti san wọ́n láwọn máa ka gbogbo àṣírí táwọn ṣe tí lè fi jóná. Wọ́n ní wọ́n wá sínú palace kábíyèsí. Wọ́n ní wọ́n wá àǹtí wa Sisi ṣọ́ọ̀ṣì wa. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tó lágbára. Ṣé ẹ mọ̀ ìgbà tí àǹtí wa ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ sí Royal Mansion tán láwọn fẹ́ lọ kí Queen Naomi lórí ọ̀rọ̀ yìí pé àwọn olórí wọ́n ń ṣe bákan tí wọ́n fi ní àwọn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn. Ẹ rántí ọ̀rọ̀ yẹn tí wọ́n ní ọ̀rọ̀ Queen Naomi jáde lórí bí kábíyèsí ṣe send $10,000 sí wọn nígbà tí wọ́n lọ sí trip kan ṣó ti yé yín ní Singapore tí wọ́n ní ọ̀rọ̀ yẹn ó leak jáde pé Sisi ṣọ́ọ̀ṣì àti Dr. Elizabeth nìkan ni wọ́n gbọ́ ń pa ọ̀rọ̀ yẹn tí wọ́n fi ní cousin ní àǹtí wáyé òun ló tú gbogbo àṣírí yẹn fún àǹtí wáyé. So wọ́n ní Sisi ṣọ́ọ̀ṣì wá gba Royal Lekki Mansion lọ pé kò ń lọ bá Queen Naomi láti sọ gbogbo ọ̀rọ̀ yìí fún Queen Naomi. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ló wá lọ sùnbẹ̀. Wọ́n ní time tí Sisi ṣọ́ọ̀ṣì sun Royal Mansion wọ́n ní ìgbà yẹn ni ó lọ san owó fún àwọn ọkùnrin yìí láti rí nǹkan mọ́bẹ̀. Bọ́n ṣe wọlé àmọ́ ṣe mọ̀ pé lẹ́tà kábíyèsí fáyà àwọn gáàdì tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀. Wọ́n ní àwọn gáàdì tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ tó jẹ́ security officer wọ́n ní màá yẹn ò mọ anything. Wọ́n ní bọ́n ṣe àárín yẹn wọ́n ní kò yé wa tí àwọn arákùnrin fi wọbẹ̀ tán fi lọ rí nǹkan mọ́bẹ̀. Ṣùgbọ́n ní ìsìn wọ́n láṣìírí ti tú wọ́n láwọn arákùnrin ní tí àwọn ò bá gba balance àwọn máa fi Sisi ṣọ́ọ̀ṣì fìkàfìkà wípé gbogbo nǹkan táwọn jọ ṣètìlẹ́ fi jóná òun ni kábíyèsí máa gbọ́ nínú palace wọn. Ẹ̀yin èèyàn lé èyí tá a tún gbọ́ nìyẹn ń pa Sisi ṣọ́ọ̀ṣì o. Àfi k'Ọlọ́run máa ṣàánú wa o. Ẹ jẹ́ ká jọ wọnú gist ti tèní. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní àwọn arákùnrin yìí ní tí owó àwọn ò bá wọ inú àkáǹtì àwọn o àwọn máa expose Sisi church gbogbo nǹkan tí àwọn lọ ṣe sí inú pálásì tó wà lẹ́kọ̀ọ́. Wọ́n ní gbogbo ẹ̀ làwọn máa ṣàlàyé fún aráyé gbọ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tí ó ń ṣẹlẹ̀ ní orí social media nípa Sisi ṣọ́ọ̀ṣì. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí mo ti máa ń sọ̀rọ̀ lórí channel yìí mo máa ń sọ̀rọ̀ Sisi ṣọ́ọ̀ṣì dáadáa.
in fact ó ṣì ń yà mí lẹ́nu ní ìsìn nígbà tá à ń gbọ́ pé ṣíṣe ṣọ́ọ̀ṣì wọ́n ń pretend ní o kì í ṣerú èèyàn tó ń jẹ́ náà jẹ́ o. Mo wọ aṣọ ẹ̀ pé nǹkan tí Queen Naomi wọ́n fi treat wọn báyẹn nìyẹn nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ Queen Naomi lọ bá wọn ní church nítorí pé àṣírí wọn ti tú sí ọwọ́ Queen Naomi. Wọ́n ní Sisi ṣọ́ọ̀ṣì wọ́n ní gbogbo bó ṣe ń ṣe nínú palace yẹn wọ́n ní kò nífẹ̀ẹ́ Queen Naomi o, wọ́n ló ń pretend ni. Wọ́n ní ó ń pretend ẹ mọ̀ bí wọ́n ṣe máa ń ní àǹtí wàhálà máa ń pretend. Wọ́n ní exactly bẹ́ẹ̀ ni Sisi church ṣe máa ń pretend. Wọ́n ní bí a ṣe gbọ́ wọn lójú ayé náà ń ṣe sí Queen Naomi wọ́n náà ń ṣe sí Queen Naomi nígbà táwọn nífẹ̀ẹ́ Queen Naomi ni. So gbogbo àṣírí wọn pátápátá ni wọ́n ló ti tú sí ìta o. Wọ́n láwọn ọkùnrin ní táwọn ò bá rí owó àwọn á sọ gbogbo nǹkan tó wà nídìí èyí táwọn ń fi pamọ́ látijọ́ gbogbo ẹ̀ làwọn máa sọ síta gbogbo nǹkan táwọn lọ ṣe ní Royal Mansion ní Lekki. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly ni o, bí a ṣe gbọ́ allegedly ni o. Mo ní kí n wá torchlight ẹ̀ fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi dúró tẹ̀ yín náà o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Ní agbára Ọlọ́run gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Gist TV àdúpẹ́ káàbọ̀ ẹ ṣé. Ẹ̀yin tó jẹ́ pé ó subscribers ni yín àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Ọpẹ́ wo ní tán láíláí a máa dúpẹ́ ni nítorí pé ẹni tó bá dúpẹ́ orí àná á rí mi gbà. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.